A kú dédé àkókò yìí lórí ìkànnì Ohun Ìfẹ́sọ̀mídà TV àkóbí ojú ọjọ́ ṣeré. Ẹ tún káàbọ̀ sórí àkọ́tún ètò lórí ìkànnì tá a wà yìí. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi ò ní dè. Mo ní àlejò pàtàkì fún yín lórí ìkànnì yìí lọ́jọ́ tèní. Ẹ ti mọ̀ wò yín pé irú àlejò wo ni. Gbogbo ẹ̀yin lọ́kọláya tẹ́ wà lórí ètò. Ẹ bá wa nǹkan fìdílé, àǹfààní tí mo mú wá fún yín yìí yóò wúlò fún yín púpọ̀. Ẹ jẹ́ ṣígàbá lórí ètò. Orúkọ tèmi ò tí yí padà, Muhammadu Akóredé Babakorede tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́sọ̀mídà, Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà ọ̀nà máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Ọmọ oníjà kò mà náà yín náà rèé lórí ètò. Kí ni àǹfààní tí mo gbé wá fún yín lórí ètò lọ́jọ́ tèní? Gbogbo ẹ̀yin ìyá wa, ẹ̀yin àǹtí wa tẹ́ ti wà létí gbọ́, mo ní yóò wúlò fún yín púpọ̀. Ìyẹn àǹfààní tí mo mú wá sí orí ètò yìí lọ́jọ́ tèní. Kó tó di pé ń gbé àlejò mi wọlé, ẹ jẹ́ n kọ́kọ́ mẹ́nu bà àǹfààní tí mo gbé wá fún yín lórí ètò yìí. Tá a bá wò á rí i pé àwọn ìjọba wa ń pariwo pé ká fètò sọ́mọ bíbí, ká fètò sọ́mọ bíbí. Ní títí ẹ̀ máa ń yà mí lẹ́nu ní pé àwọn mẹ̀kúnnù ni wọ́n ń bímọ ńlẹ̀ rẹpẹtẹ. Wọ́n ní ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀. Ẹ bá wo àwọn olówó, àwọn wọn yìí ju 3 mẹ́rin lọ. Kí ló wá dé? Ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ ṣe wá pọ̀ láàrin ìlú. Ẹ ṣe bí wọ́n bá yìí tẹ́ lè tọ́ nínú wọn. Nípa ìfètò sọ́mọ bíbí yìí, oríṣiríṣi ìlànà làwọn ìjọba gbé kalẹ̀. Àwọn máa ń pè ní family planning, tàbí bẹ́ẹ̀ kọ́ lẹ máa ń pè é. Oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn ń gbà ṣe planning tá a wí yìí, tó sì ṣe pé ìmọ̀ ń kó ìpalára bá wọn, pàápàá jùlọ àwọn obìnrin. Ẹlòmíì á gba abẹ́rẹ́ nítorí kó má bàa lóyún, ẹlòmíì á lo oògùn nítorí kó má bàa lóyún, tó sì ṣe pé gbogbo àwọn abẹ́rẹ́ tẹ́ ń gbà yìí náà ìmọ̀ ń kó ìpalára bá ọ̀pọ̀lọpọ̀ obìnrin. Gbogbo àwọn oògùn tẹ́ ń kó mì yìí náà ìmọ̀ ń kó ìpalára bá ọ̀pọ̀lọpọ̀ obìnrin. Ẹ ṣe jẹ́ ká lò ó nílànà ìbílẹ̀, torí pé àwọn bàbá wa wọ́n ní àwọn nǹkan tó ṣe ń pé obìnrin lè fi dènà oyún rẹ̀. Torí nǹkan ń bẹ lọ́dọ̀ àwọn bàbá, ewé ń bẹ bẹ́ẹ̀ lo egbò ń bẹ lọ́dọ̀ àwọn bàbá, èsì ń jẹ́ fún wọn títí dèní, kódà ń jẹ́ fún wọn títí dọ̀la. Tó ṣe ń pé kò nílò kẹ́ ẹ gba abẹ́rẹ́ náà kẹ́ ẹ tó dènà oyún, kò nílò kẹ́ ẹ lo oògùn náà kẹ́ ẹ tó dènà oyún níní. Lára rẹ̀ ni mo gbé wá orí ètò yìí, òrùka ni. Ṣùgbọ́n ẹnu tèmi kọ́lẹ̀ ti gbọ́ pé ìyàwó lè mọ́mú lájẹ̀. Ẹja dé ọ̀dọ̀ dókítà wa Santé Plus láti ìlú Abidjan lọ́hùn-ún kí wọ́n yànnàná rẹ̀ ọ̀rọ̀ nípa òrùka yìí, béèyàn ṣe ṣe gbà, béèyàn ṣe lò gbà tí yóò fi dènà oyún níní fún àwọn obìnrin. Dr. Santé Plus láti ìlú Abidjan wọ́n ti ń bẹ lórí ìlà pẹ̀lú wa báyìí. Ẹja farabalẹ̀ ká gbọ́ àlàyé yìí látẹnu wọn. Ó dàbí pé Faransé ni wọ́n sọ fún wa lórí ètò, àmọ́ ẹ má wọ́rì tí wọ́n bá ti sọ Faransé wọn bùṣe. Èmi máa yànnàná rẹ̀ sédè Yorùbá fẹ̀yìn ara lé. Torí ìkànnì ọmọ Káàárọ̀ Oòjíire, òun náà ni orí ìkànnì tá a wà yìí. Dr. wa Santé Plus láti ìlú Abidjan, ẹ bá a gbóhùn sókè lọ́hùn-ún. Bonjour à toutes et à tous. Je suis le Santé Plus du Guérison Totale. Je suis un traduit praticien béninois. Je suis fier, je suis béninois. Voilà, je suis venu ici aujourd'hui pour vous parler un peu des choses. Voilà, je ne suis pas venu aujourd'hui vous parler beaucoup de choses. Un peu de trucs quoi. Parce que vous voyez, il y a beaucoup d'hommes qui ont déjà créé problème dans les foyers. Il y a piqûre, il y a comprimé, que si tu prends comprimé là, tu ne peux pas prendre grossesse. Il y en a qui ont pris comprimé. Aujourd'hui, là, les règles, ça ne vient pas normal. Ils ont pris les comprimés jusqu'à aujourd'hui, les règles, ça vient 2 fois, 3 fois dans le mois. Vous voyez, non? Afin de prendre piqûre ou bien prendre comprimé, c'est déjà pour provoquer beaucoup de choses de la vie de l'homme. Il y en a qui ont fait, ils ont créé beaucoup de problèmes pour déposer à leur mari. Aujourd'hui, ils vont partir à l'hôpital. Après, demain, ils vont partir à l'hôpital. Ils sont en train de chercher un enfant et ils ne gagnent pas. Pourquoi? Vous allez prendre piqûre. Là, vous tracez votre corps pour placer les tiques dedans pour qu'il ne faut pas vous aller prendre grossesse. Vous prenez comprimé. Ne fatigue pas. Venez. Voilà les bagues là qui est là. Vous voyez, non? Voici. Voilà les bagues. Bague là, c'est une bague traditionnelle. Quand tu portes bague là, tu ne peux pas prendre grossesse. Et puis ça ne crée pas aucun de problème. Bague là, tant que bague là, ça est dans ta main, tu ne peux pas prendre grossesse. Sauf si tu enlèves les bagues, tu déposes, tu vas prendre grossesse. Mais tant que tu n'enlèves pas bague là dans ta main, et puis ça est dans ta main, il faut coucher avec ton mari matin, midi, soir. Afin de grossesse, jamais, ça ne peut pas venir. Mais dès que tu enlèves la bague, grossesse là, ça va venir. Voilà les bagues là. Voilà les bagues. Tous ceux qui ont besoin de bagues, venez me voir. Vous allez gagner bague là. Ceux qui sont au Bénin, ceux qui sont au Cameroun, ceux qui sont au Mali, ceux qui sont au Sénégal, ceux qui sont à Abidjan. N'inquiète pas, voilà les bagues là. Ça y est, c'est Santé Plus du Guérison Totale. Mon numéro du Bénin, vous allez composer plus
29 41 15 15 24. Le numéro d'Abidjan, premier le numéro plus 225 07 07 48 07 58 12. Deuxième numéro, ça là c'est MTN. Vous allez composer plus 225 05 45 67 44 96. Deuxième numéro, vous allez composer plus 225 05 56 56 53 80. Le troisième numéro de Côte d'Ivoire encore, c'est Move. Vous allez composer plus 225 01 03 60 23 03. Contactez-moi, vous allez gagner beaucoup de choses avec moi. Voici le bag. Voilà le bag là. Quand tu prends ça, il n'y a pas à faire des problèmes. Tu as pris une grossesse. Ọpẹ́ púpọ̀ lọ́dọ̀ dókítà wa láti ìlú Abidjan lọ́hùn-ún ìyẹn dókítà wa Santé Plus di guérison totale ṣé bẹ́ẹ̀ lẹ mọ̀ ń pè é ó wù mí kí n sọ sédè English fáwọn èèyàn mi nì ṣùgbọ́n ìyá mi ọmọ Láìbadé láti Paris wọn ò tí ì kọ́ mi ní English yẹn mo kí ìyá mi ajá Sọ́bírà Àbẹ̀kẹ́ Àfọlábí Babayàtọ̀ àwọn ọmọ Láìbadé nù mo kì í ní Paris lọ́jọ́ tèní àkógójú ọjọ́ ṣèrí ń bẹ̀ ẹ bá mi kí ìyá mi ìyá Mẹ́dà ọmọ Láìbadé láti Amẹ́ríkà lọ́hùn-ún kan kó ojú ọjọ́ ṣèrí ń bẹ̀ ẹ bá ń kí gbogbo àwọn fans mi nílùú Paris níbẹ̀ bàbá mi Ájì Ṣákírù Sànúsí mo kì í ní Paris lọ́jọ́ tèní gbogbo nǹkan tí dókítà wa sọ sí èdè Faransé yìí mò ń bọ̀ ẹ jẹ́ ń dátọ́ mi díẹ̀ náà kí n wá yànnàná rẹ̀ sédè Yorùbá fẹ̀yìn ara lé lórí ètò. mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ohùn Ìfẹ́sọ̀mídà TV mo kí ẹ̀yin tèmi nílùú Pèdèpọ̀ lọ́hùn-ún ìlú abínibí mi ẹ bá ń kí bàbá mi Elhaja Ibrahim Jẹ́gẹ́dẹ́ lọ́dọ̀ yín níbẹ̀ àwọn bàbá wa nù wọ́n mọ orúkọ tẹ́wé ń jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n mọ orúkọ tẹ́gbò ń jẹ́ bẹ́ẹ̀ bá ti ń jà yóò mọ̀ jẹ́ yín tẹ́ ẹ bá ti ń wà á yóò mọ̀ jẹ́ yín lágbára Elédùà ẹ bá ń kí bàbá mi ìbílẹ̀ Ọmọpẹ́ lọ́dọ̀ yín níbẹ̀ kò ní bàjẹ́ fún yín ẹ bá ń kí ìyá tó bí mi lọ́mọ àti bàbá tó bí mi lọ́mọ nílùú Pèdèpọ̀ níbẹ̀ gbogbo àlàyé tí dókítà wa Santé Plus ṣe fún wa lórí ètò yìí lọ́jọ́ tèní ẹ jẹ́ ìyànnàná rẹ̀ fẹ̀yìn ara lé ṣe rí òrùka tí ń bẹ lọ́wọ́ mi yìí àkọ́kọ́ náà wọ́n ní òrùka yìí ìmọ̀ ń dèyìn oyún ni gbogbo ìwọ obìnrin tó ṣe ń pé o fẹ́ràn ìbálòpọ̀ tó sì já sí ń pé o ò fẹ́ kí oyún dúró sára rẹ̀ dókítà wa ń sọ fún wa lórí ètò yìí pé níwọ̀n ìgbà tí òrùka yìí bá ti ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n ní tó o bá ní ìbálòpọ̀ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ oyún ò ní dúró sára rẹ̀ ó sàn ju ń pé kó o lọ gba abẹ́rẹ́ lọ ó sàn ju ń pé kó o lọ mi oògùn kó oògùn kan lọ wọ́n ní àwọn abẹ́rẹ́ tẹ́ ń gbà yìí oríṣiríṣi ìpalára náà ni máa ń rí fún àwọn obìnrin wọ́n ní àwọn oògùn tẹ́ ń mì yìí oríṣiríṣi ìpalára náà ni máa ń rí fún àwọn obìnrin fún ìdí èyí kì í ṣe ń pé dókítà wa ń sọ pé kẹ́ ẹ má ṣe nílànà òyìnbó táwọn ìjọba wa gbé kalẹ̀ ṣùgbọ́n ohun tí wọ́n ń jẹ́ kó yé wa nínú ọ̀rọ̀ wọn ni pé àwa náà lè ṣe pílánì táwọn ìjọba wa ń pariwo yìí nílànà ìbílẹ̀ tiwa pẹ̀lú ewé àti egbò pẹ̀lú nǹkan àṣà tiwa tó já sí pé kò ní rí bákan lára wa kò ní ní ìpèníjà kan lára obìnrin tó bá ṣe é ìwọ bọ́dà mi tó ṣe ń pé o ò tí ì rẹ́dì ṣùgbọ́n kúndùn ká máa rẹ́dì tó o sì fẹ́ kí wọ́n lóyún fún ẹ wá gbọ́ àwọn ibi tó ti lè rí òrùka yìí rà ìwọ àǹtí mi náà tó ṣe ń pé òrékè lẹ́wà òrékè lẹ́sẹ̀ òrékè nígbà àyà òrékè lẹ́yìn náà ni wọ́n ń pè ẹ́ tó o kúndùn ìbálòpọ̀ ṣùgbọ́n tó o fẹ́ lóyún wá gbọ́ àwọn ibi tó ti lè rí òrùka yìí ẹ̀yin ìyá wa náà tó ṣe ń pé ẹ ti bímọ bíi 4 5 ṣùgbọ́n ẹ tó kúndùn kínní yìí wọ́n kúkú ti ní pé ẹ jẹ́ mẹ́nu dání bẹ́ẹ̀ kí hanzi mọ́ lọ fi mí rẹ́rìn lórí ètò mo kí yín púpọ̀ nílùú Àjàṣẹ́ lọ́jọ́ tèní ẹ wá gbọ́ àwọn ibi tẹ́ ti lè rí àwọn òrùka yìí torí ti ń bẹ káàkiri àwọn àgbègbè yín káàkiri àgbáyé ni kí n sọ òrùka yìí ti ń bẹ ní àwọn àgbègbè yín ṣùgbọ́n ẹ jẹ́ ń dátọ́ mi díẹ̀ náà kẹ́ wá gbọ́ àwọn ibi tẹ́ ti lè rí àwọn òrùka yìí rà. mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ohùn Ìfẹ́sọ̀mídà TV a ní gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ mọ̀ nípa òrùka Defender yìí èmi mọ̀ pé ní òrùka Defender torí pé kí ni ó múnádóko iṣẹ́ rẹ̀ sì pọ̀ púpọ̀ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n ń pera wọn ní Defender gan wọn ò lè defend oyún ṣùgbọ́n òrùka yìí ó lè defend oyún ṣé defensẹ̀lẹ̀ wọ́n ń pè é òrùka yìí ó lágbára púpọ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ ní òrùka yìí lọ́wọ́
bàbá wa Dr. Plus ìlú Abidjan ni wọ́n ń gbé lóòótọ́ ṣùgbọ́n ìlú Benin bí yìí òrùka yìí ń bẹ ní Benin bí ń bẹ nílùú òyìnbó ń bẹ káàkiri Áfíríkà gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òkèrè tẹ́ bá fẹ́ òrùka Defender yìí ẹ kàn sí bàbá wa ẹ̀yin tẹ́ wà nílùú Benin ní àpapọ̀ nọ́mbà bàbá wa Dr. Plus Santé Plus nọ́mbà wọn náà ní plus 229 41 15 15 24 nọ́mbà bàbá wa Dr. Plus nù gbogbo àwa tá a wà ní Benin bóyá ẹ bá fẹ́ kí n sọ sédè English fún yín plus 229 41 15 15 24 nọ́mbà bàbá wa Dr. Plus òun náà nìyẹn ẹ lè pè wọ́n tẹ́ ẹ bá pè wọ́n bọ́n bá wà nílùú Abidjan wọ́n tó dáhùn lérí rẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe gbà tẹ́ fi rí òrùka yìí bàbá wa Dr. Plus wọ́n dá yín lóhùn rẹ̀ gbogbo àwa tá a wà nílùú Abidjan nọ́mbà tá a lè pe bàbá wa Dr. Plus sí òun náà lélẹ́yìí ẹ tẹ plus 225 07 48 07 58 12 àbí kẹ́ ẹ pè wọ́n sórí plus 225 05 56 56 53 80 àbí kẹ́ ẹ pè wọ́n sórí nọ́mbà wọn ti Move Africa plus 225 01 03 60 23 03 nọ́mbà bàbá wa Dr. Plus tí wọ́n lò nílùú Abidjan nù gbogbo ẹ̀yin náà tẹ́ wà ní orílẹ̀-èdè káàkiri àgbáyé ẹ̀yin tẹ́ wà láfíríkà ẹ̀yin tẹ́ wà ní Europe gbogbo ẹ̀yin náà tẹ́ wà káàkiri tẹ́ bá nífẹ̀ẹ́ sí òrùka Defender yìí ẹ kàn sí Ohun Ìfẹ́ Sọmídà lórí nọ́mbà yìí tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wó plus 229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ plus 229 97 74 76 51 màá mọ bí òrùka yìí ó ṣe gbà tí ó fi tẹ̀yìn lọ́wọ́ pẹ̀lú owó tí ò gara ẹ wò ó ẹ̀yin àǹtí mi ẹ̀yin bọ́dà mi ẹja fètò sọmọ bíbí ọmọ bẹ̀rẹ̀ òṣì bẹ̀rẹ̀ ni wọ́n wí ṣùgbọ́n ó gbà làákàyè. bàbá wa Dr. Plus akínyìn nílùú Abidjan lẹ́ẹ̀kan sí ń pè akóbójú ọjọ́ ṣeré lọ́dọ̀ yín bẹ̀. ní báyìí ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlòkò mi ṣetán rèlú ìkosùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn èmi ó máa fi léṣe lọ lọ́jọ́ tèmi mi ò ní lọ́lọ́ ẹja tó lọ tí ò désàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò désàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹlẹsẹ̀ á sì bẹ̀rẹ̀ o ẹni tó bá ní mọ́ bọ̀ òun náà ní ní débà o Muhammadu Akóredé Akorede tí gbogbo èèyàn ń pè ní Ohun Ìfẹ́ Sọmídà Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà ọ̀nà máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ mo ń dágbére lórí ètò kì í ṣe tekú kì í ṣe tarun ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún máa pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀.